Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé update lọ́lọ́kọ̀ọ́jọ̀kan náà ni a máa ń fún yín. So update eléyìí tí a mú wá, update nípa ọ̀rọ̀ Yínká TNT àti gbajúgbajà olórin Fuji Yorùbá, olórin Fuji ilẹ̀ wa ní ìlú Nàìjíríà tí gbogbo èèyàn mọ̀ sí Obesere náà ni a mú wá. So a ti ń rí àwọn fọ́nrán tó ti ń jáde àti àwọn àwòrán wípé wọ́n jọ wà papọ̀ wọn àti Yínká TNT. Bọ̀ wá rí i pé Yínká TNT ó bọ́ síta, ó fọ̀rọ̀ léde wípé inú oníkan láti gbọ́ pọ̀n kí àwọn ayé kan tó máa bá òun tú fọ́tò síta. Òun ní láti jáde wá láti wá explain bí ọ̀rọ̀ ìfẹ́, bí ìrìn àjò ìfẹ́ tuntun tí ó ṣe bẹ̀rẹ̀ láàrin òun àti Abbas Obesere ọmọ Rápálá. So ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ ní ẹnu Yínká TNT, ká gbọ́ àwọn àlàyé tó ṣe, because ó ní pé àwọn ọmọ ará ayé kó tó di pé wọ́n mọ̀ tú òun síta pé ẹnu òun gangan ni ọ̀rọ̀ ti lè dùn, pé kóun ṣàlàyé gbogbo nǹkan tó ṣẹlẹ̀, gbogbo bí iṣu ṣe kún tọ́bẹ̀ ṣe pa. So ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu Yínká TNT, ká gbọ́ àwọn ọ̀rọ̀, àwọn àṣírí tó sọ nípa ìrìn àjò ìfẹ́ tuntun tó ṣe bẹ̀rẹ̀. So ẹ ṣe gan ni. Ga o, gbogbo ẹ̀yin tí ẹ ti ń kọ sí mi lórí WhatsApp àti gbogbo ẹ̀yin tí ẹ ń béèrè question lọ́wọ́ mi lórí Facebook, mo máa ń sọ fún yín pé another person cannot tell your story. I am the only one that can tell my story. Kò dẹ̀ sẹ́ni tó mọ̀ mí tó dẹ̀ lè mọ̀ story mi ju ara mi lọ. Ọ̀pọ̀lọpọ̀ yín sọ fún mi pé why do you bring your relationship on Facebook? Mo ṣe deliberately ni. I did it deliberately. Deliberate action ni. Kò ṣe pé bóyá mo ṣe tán mo ń regret. No. And I will tell you the reason. The same reason tí lady kan ọ̀rọ̀ yẹn ti trend ó ti lọ tó fi wá sọ lórí Facebook pé òun àtọkọ òun ò sí mọ́ tí gbogbo yín tẹ gbà bí ẹni gbàgbọ́ tí tẹ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ why the birthday why kinní kan. Òun ló mú mi wá. Mo bí yàn ṣe máa ń feel. It's better for me to come and tell my story because mi mẹ́ni tó ń wò mí, mi mẹ́ni tó rí mi. Ìgbà tá ṣe private introduction, tá ṣe family introduction, mi mẹ́ni tó wà bẹ́ẹ̀, mi mẹ́ni tó ti record mi mẹ́ni tó ti lè sọ̀rọ̀, mi mọ nǹkan tí mo lè ṣe. And one of the reasons tí mo ṣe, ó tún pẹ̀lú nǹkan tí mo ṣe ni I don't want to be celebrated bóyá birthday mo tún wá rí wípé birthday mọ nǹkan táwọn èèyàn lè ṣe. Mi mẹ́ni tó ń ṣọ́ wa, mi mẹ́ni tó rí mi mẹ́ni tó wà ní introduction wa, mi mẹ́ni tó wà ní private kíní wa, mi even níbi tí inú ilé tí wọ́n fi mí sí after tá ṣe introduction tó tí mo wà ń bẹ̀. Torí ẹ̀ mo ṣe post ibi tí mo ti ń dáná tó ti wá bá mi ní kitchen because I know ṣe béèyàn ló yà wá. Èèyàn wà ń bẹ̀, èèyàn ló yà wá now. Nígbà tó dé yà wá tán, ó send ẹ̀ sí mi. Torí téèyàn bá ṣe àwọn ìwà kan ní mọ̀ nǹkan téèyàn ṣe. Èèyàn ló yà wá nígbà tí mò ń ṣe nǹkan ní kitchen tó wá bá mi. Èèyàn ló yà wá nígbà tó dé yà wá tán, ó wá ní pé òun admire moment yìí, ó send ẹ̀ sí mi. Mo dẹ̀ sọ mo rárá bá post ẹ̀ because bí kíní ṣe ń lọ nísìn. Ó lè lọ post ẹ̀ kó fi pé òun fẹ́ fi generate controversy àbó òun fẹ́ fi gba èrò sórí platform. So ó better kí wọ́n wá gbọ́ pùn, kán wá gbọ́ ọ̀rọ̀ ara mi lẹ́nu mi. Ó better kí n gbé ara mi jáde kí àwọn bloggers, kí àwọn èèyàn kan tó wá máa fi mí trend. So tó bá máa fi mí trend, wọ́n á trend lórí nǹkan tí mo sọ fúnra mi lórí page mi. Kò ní jẹ́ nǹkan tí èèyàn lọ pamọ́ tó ṣe. Àìmọye àwọn pictures, àìmọye àwọn nǹkan tí mo ṣì ní lọ́wọ́. Àìmọye tí n bá ní pé mo ń drop ẹ̀, mo mọ reason tí mo ṣe ń drop ẹ̀. Because èèyàn tó bá send video ní wà níbi function gbà tẹ́ ń ṣe private kíní tó send video sí yín, tó send picture sí yín, ẹ kúkú ti mọ̀ pé picture yẹn ò save. The picture is as good as being at the National Theatre. The picture is good, the video is good as pé ó wà lórí YouTube. So ìgbà téèyàn send ẹ̀ sí mi, mo mọ̀ọ́mọ̀ post ẹ̀ ni so that kò ní bá àwọn èèyàn lábo tó bá rí ní another platform. Kí tó bẹ̀rẹ̀ sí ní máa post picture làwọn kan tí ń post picture lórí Facebook tí mi ò tí post picture lọ́dọ̀ mi rárá. So ìgbà tí wọ́n lè dúró tí wọ́n ṣe, ẹ jẹ́ kémi náà kúkú ṣe. Wọ́n máa pariwo run wọn ràn, oṣù mẹ́ta ni ó máa rùn tán kúrò ńlẹ̀. So kó tó di pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní post pictures, post private moment wa tí àwọn tó wà ńbẹ̀ tí wọ́n yà wá tá a mọ̀. Kó tó bẹ̀rẹ̀ sí ní post ẹ̀, ẹ jẹ́ kémi post ẹ̀ so that ìgbà táwọn bá máa fi sí, àwọn ò ní fi kọrí time pẹ́pẹ́ àtagúngún, wọ́n á fi sí kó lè dodidi láti ba ayé ara wọn jẹ́ láì ṣe ayé tèmi. Nǹkan tọ́lọ́run ti ṣe
ó ti ṣe ná ẹ pé Àkàndé bóyá èmi ni mo lọ toast ẹ èmi kọ́ ni mo lọ toast ẹ náà mi ṣá lè lọ bá kò ṣe pé bóyá wọ́n jẹ́ ọkùnrin téèyàn ò lè toast o ká ní pé mo tiẹ̀ wá mọ̀ pé irú èèyàn báyìí ni Àkàndé tẹ́lẹ̀ ni bóyá mi ìbá tiẹ̀ ti toast ẹ kó tó wá toast mi ìbá ti fúnra mi kọnu sí tó bá yẹ pé mo mọ̀ pé ẹni tó wà sweet báyìí pé ẹni tó good báyìí ni pé bóyá ẹni téèyàn lè bá tó lè fúnyàn láyọ̀ báyìí ni má ti kẹnu sí kó tó kọnu sí mi so èmi mo mọ̀ post àwọn kinní yẹn and the reason is that ó ti wà lọ́wọ́ àwọn kan ó ti ya àwọn moment kan tá a mọ̀ ń pa ẹ̀ tó dẹ̀ jẹ́ wípé wọn àwọn kọ̀ọ̀kan ti ń fọwọ́ ṣọwọ́ ẹ̀ sí mi mo dẹ̀ mọ̀ pé àwọn èèyàn burú kó tó di pé wọ́n fẹ́ máa post ẹ̀ látọ̀dọ̀ wọn ẹ jẹ́ kémi fúnra mi máa post nǹkan mi látọ̀dọ̀ mi so that nígbà táwọn bá fi lè post ẹ̀ tó bá máa ná àdì máa give time pẹ́pẹ́ sí kò ní make sense mọ́ ẹ gbọ́ tí mo ní ìyálé mi mọ̀ bóyá aléyàn kan tó lọ gún wọn ní kẹ́sẹ́ ńlé pé ṣe kinní kan kò lè jẹ́ nǹkan tó jẹ́ tó new sí wọn mọ́ so ó yẹ kẹ́ mọ̀ pé mi gan mo like láti wà private láti keep ọ̀rọ̀ mi private but nítorí àwọn pictures kan ti wà lọ́wọ́ àwọn kan tó jẹ́ wípé bí eré làwọn yà àwọn fẹ́ fi surprise wa ni wọ́n send ẹ̀ sí mi mo dẹ̀ mọ̀ wípé nǹkan tí ò ti lè mú mi mọ̀ tí ò ti lè má Àkàndé mọ̀ pé wọ́n yà wá nírú ìgbà tí mo wà ní kitchen yẹn tí ò ti lè jẹ́ kí mo mọ̀ tí mi ò mọ̀ táwọn náà mọ̀ tó kẹ́ pé àwọn ta kọ̀ fípẹ́ àjọ wà wọ́n wá bá wa yọ̀ nígbà tá a ṣe introduction tó àwọn tó dúró tí wọn ò lè lọ nǹkan kan tó wá bá wa yọ̀ tó dẹ̀ ti ní picture yẹn lọ́wọ́ ẹ jẹ́ n post ẹ̀ káwọn tó post ẹ̀ because tí àwọn bá lọ post ẹ̀ lẹ́yìn mi ọ̀rọ̀ yẹn ò ní dùn nǹkan tí mi ò ṣe àti wọ́n máa gí pẹpẹ àti táìmù sí gbogbo picture tẹ́ ń rí yẹn kò ń ṣe AI àwọn nǹkan tó ṣẹlẹ̀ ni but àwọn kan ti ní lọ́wọ́ àwọn inú àwọn kan wà ńbẹ̀ tó jẹ́ wípé àwọn tó wà níbi private introduction yẹn náà send ẹ̀ sí mi inú àwọn kan wà ńbẹ̀ tó jẹ́ wípé irú ibi tẹ́tí rí mi tí mo ti ń ṣiṣẹ́ ní kitchen ẹni tó wà nínú ilé nígbà tá a ṣe tán ibi tí wọ́n fi mí sí ibi tí mo dé sí tí mo tán wà mí lọ tí mo wà òun ló ya picture yẹn ó kàn send ẹ̀ sí mi pẹ̀lú inú kan ni àmọ́ torí èèyàn tèmi jẹ́ èmi ò fi taratara trust èèyàn mi ò ń gbàgbọ́ pé èèyàn ò lè ṣe nǹkan fún mi so nígbà tó ó send kinní yẹn sí mi fúnra ra ẹ̀ nígbà tó yà èmi kọ́ ni mo yà bó ṣe send ẹ̀ sí mi kò mọ̀ pé mo máa post ẹ̀ tó bá rí ó imagine ìwọ tó péré lọ́rẹ̀ẹ́ tó ní inú ẹ̀ dùn jù òun send àwọn private moment tí mo ti gbórí sí wọn láyà nínú orí bed nínú ilé òun ya picture yẹn nítorí orí happiness bó ṣe radiate lára mi orí bí inú mi ṣe dùn orí bí inú Àkàndé náà ṣe dùn ẹ wá ní kí n má post ẹ torí tí n bá post ẹ jẹ́ kí wọ́n tẹnu mi gbọ́ ẹ jẹ́ fọwọ́ ara mi ṣe fúnra mi kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní post ẹ wọ́n hard pepper salt and thyme maggi wọ́n tó máa hard ẹ mọ́ pé nǹkan tí ò ṣẹlẹ̀ kan tó sọ pé máa ṣẹlẹ̀ kan tó lọ fi AI ṣe pátá mi kó tóbi Àkàndé kíṣẹ́ tí wọ́n kórí gbangba ẹ jẹ́ kí n máa post tí àwọn èèyàn send sí mi àwọn moment tí àwọn èèyàn send sí mi tí àmọ̀gbà tí wọ́n yà tó dẹ̀ ti wà lórí fóònù wọn tí wọ́n wá send ẹ̀ sí wa bí ìfẹ́ pé àwọn rí bá ṣe wà happy àwọn capture moment yẹn kíní kan pé ká wò inú dídùn àti ọkọ̀ kan náà fi send ẹ̀ lẹ́nì but àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ lẹ́nì wọ́n lè fall apart lọ́la kí story yẹn kó kúkú wá nísìn àwọn tó bá fẹ́ drag mi ní gbọkọgbọkọ kan drag mi àwọn tó bá fẹ́ sọ pé wọ́n dá lérú bó tilẹ̀ jẹ́ pé mi ò dá lérú kan drag mi àwọn tó bá sọ pé aláìdáni mi kan drag mi àwọn tó bá sọ pé Àkàndé ti lóhun ò márì mọ́ o wáyé tó ṣe jẹ́ pé mi mo fẹ́ kó lọ fẹ́ yàwó mi kí wọ́n drag mi kí gbogbo ẹ̀ lọ ńlẹ̀ wọ́n ti fún mi láṣẹ láti premiere video introduction wa bọ̀ mo ń wẹ́n tó máa bá mi ṣe wọ́n ní pé mo gbúdọ̀ fi sórí YouTube ju 2 hours lọ màá fi síbẹ̀ fún 2 hours àwọn tí ò bá ti follow mi lórí YouTube lọ follow mi kó lè mọ time tí mo máa tó bá dẹ̀ kò ní ṣe dandan ni kó follow mi ó kàn lè jẹ́ kí etí ẹ kó wà nílẹ̀ so that tí n bá drop ẹ̀ it's just going to be on YouTube for 2 hours mi ò ní gbé sórí Facebook rárá so ẹ̀yin tẹ́ ń béèrè lọ́wọ́ mi kí ló dé tí mò ń gbé ọ̀rọ̀ yìí wá sórí mo láti gbé wá torí àwọn videos kan àtàwọn pictures kan ó wà lọ́wọ́ àwọn kan tó jẹ́ ọ̀rẹ́ Àkàndé tí wọ́n dẹ̀ jẹ́ olólùfẹ́
tèmi náà láwọn ọkọ àbí méjì tí wọ́n wà ń bẹ̀ nígbà tá a ṣe private kíní wa tí wọ́n wà ń bẹ̀ ilé tí wọ́n fi mí sí so wọ́n dẹ̀ àwọn ló send àwọn pictures kan sí mi ẹ gbọ́ dáadáa kò ṣe pé wọ́n send ẹ̀ sí mi bóyá inú wọn bàjẹ́ o inú dídùn náà fi send ẹ̀ sí mi wọ́n wish me well wọ́n congratulate me wọ́n láwọn like bí happiness ṣe radiate lójú mi àwọn like love tó wà lójú èmi àti Àkàndé làwọn ṣe yà wá táwọn send ẹ̀ táwọn ò jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ ìgbà tó ti send ẹ̀ sí mi èmi mọ̀ ń post wọn nítorí àyíbá mọ̀ kápá wa Naija tá bá ti ní nǹkan kan lọ́wọ́ èmi ò ṣe pamọ́ o èmi ò fàkàndé pamọ́ o mi ò fẹ́ Àkàndé pamọ́ fẹ́mi ní ṣùlọ́kà mi ò fẹ́ pamọ́ kì í ṣe pé mo fẹ́ pamọ́ o so gbogbo ẹ̀yin tẹ́ máa ní ó gbọ́kọ tẹ́ bá ní mo gbọ́kọ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ibi orí dání sí là ń gbé bọ́lọ̀ ṣe ní ìrìn àjò mi ṣe fẹ́ rí nìyẹn so ẹjọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ ń wà worried pé mo ní reason tí mo ṣe just like bí àwọn èèyàn ṣe máa ní reason láti post àwọn nǹkan kan tẹ́ máa ní kí ló dé tó fi gbé wá bóyá ẹni tó wá sọ̀rọ̀ ara ẹ̀ pé nǹkan kan ti ṣẹlẹ̀ sódà kẹ́lòmíì tó gbọ́ irú àbúrò mi ní time yẹn ti lọ mi fẹ́ padà ṣe kẹ́lòmíì tó gbọ́ kó tó wá máa fi jẹun kó tó máa fi trend òun ló jẹ́ kí n máa post ẹ̀ àwọn pictures yẹn ti wà lọ́wọ́ àwọn kankan tó post ẹ̀ sí mi so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn kì í ṣe pé bóyá èmi náà mi ò wà matured àbí mo kéré àbí mi ò lè keep nǹkan pàápàá kò sí nǹkan tó ń ṣe pamọ́pamọ́ ń bẹ̀ torí wọ́n máa rí wa pọ̀ ká ní kì í ṣe pé bóyá ìgbà tí mo fẹ́ dé ó ti kújọ́ kan ni ó yẹ kí n lọ sí Ìbàdàn a day before kí n tó dé but nítorí pé ibi tí mò ń lọ àti pé mò ń wo wọ́n ní wọ́n ṣe election ní Ìbàdàn tí bá lọ mo lè lọ hang síbẹ̀ ó ní ò jẹ́ kí n lọ so àwọn èèyàn wọn máa rí wa pọ̀ kí wá ni mo wá fẹ́ máa àwọn èèyàn tí ń yá already àwọn tó mọ̀ ti mọ̀ so ẹ má fi mí jẹun mi ò fẹ́ kéèyàn kankan fi mí trend tán bá máa fi mí trend nǹkan tó bá rí lórí platform mi ni kí wọ́n mú kó lọ fi trend kó má capitalize lórí àwọn nǹkan tí wọ́n rò bóyá àṣírí bí àwọn private moment wa kò ṣe bóyá wọ́n ya òbò mi àbí wọ́n ya oko baálé mi o irọ́ o wọ́n ya oko Àkàndé wọn dẹ̀ yòbó tèmi o but bí irú ẹ̀yin imagine kéèyàn lọ yaru picture yẹn nígbà tí mo wà ní kitchen tí Àkàndé wá sí mi lẹ́yìn kéèyàn lọ yaru picture yẹn èmi ò dẹ̀ mọ̀ òun náà àwọn náà ò mọ̀ ó wá yá ó wá ní inú orí ẹ̀ wú bó ṣe rí bó ṣe wá bá mi bó ṣe help mi nínú kitchen orí ẹ̀ wú ó wá yaru picture yẹn wá send ẹ̀ sí mi ó wá fẹ́ kí n keep ẹ̀ ìwọ tó ní lọ́wọ́ máa send ẹ̀ sáwọn ẹlòmíì náà bóyá àwọn tó ṣì ní doubt pé irọ́ ni wàá send ẹ̀ sí wọn so better bí mo ṣe gbé síta fúnra mi èèyàn ló send ẹ̀ sí mi tó yá nígbà táwa méjèèjì ò mọ̀ láfta tá lọ ṣe nǹkan tá a ṣe tá a padà wá sílé táwa méjèèjì ò mọ̀ ló yaru picture yẹn ló send ẹ̀ sí mi ẹ wá ní kí n keep ẹ̀ ẹ jẹ́ ń gbé síta torí tí wọ́n bá fẹ́ fi sọ̀rọ̀ kán lè mọ nǹkan tó máa sọ ìdí tí mo fi sọ̀rọ̀ nìyẹn ẹ jẹ́ lọ bá mi download Adùn àti Tótó Ọba lórí all digital platforms lórí Spotify lórí Audiomack ẹ ṣé ó dàbọ̀. lovers ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu Yínká TNT yìí ẹ rí i pé ó ṣe ń ṣe wípé kẹ́ tó máa tú mi ẹ jẹ́ kí n túra mi kò sí nǹkan ìtìjú níbẹ̀ pé kò kí n ṣe pé òun jalè kì í ṣe pé òun pààyàn nǹkan tí òun ó ṣe tó ní lè bọ́ síta gbangba pòun ló ń ṣe pé kọ́lọ́ má jẹ́ kóun rí so ẹ rí i pé Yínká TNT ó fọ̀rọ̀ léde because ìgbà tí a kọ́kọ́ ń rí fọ́nrán lórí Facebook gbogbo ẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n kọ́kọ́ fọkàn sí pé bóyá eré ni ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí bọ̀ nígbà tí ó ti bọ́ síta nsìn tó ti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ so ẹ̀yin tẹ́ bá jẹ́ fẹ́ wá sí wa like ẹ comment ẹ share so we love you all thanks for watching.